ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi mọ́ ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Kwara ẹ ò ní fi iná ṣe ọdún o. Àwọn àjọ apínnáká ni wọ́n máa jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀. Iléeṣẹ́ apínnáká IBDC ni wọ́n ti ṣe ní àlàyé ìdí abájọ tí iná ọba kò ní fi di lílò láwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí ní ìgbà ọdún. Ìpínlẹ̀ Ọ̀yọ́ wà lára wọn, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ìpínlẹ̀ Kwara. Iléeṣẹ́ apínnáká IBDC wọ́n ní àsìkò yìí àwọn àdínkù tó dé bá iná ọba tó ń wọ àwọn ìpínlẹ̀ wọ̀nyí òun ni yóò ṣe okùnfà tí wọn ò fi ní rí iná lò lásìkò ọdún bó ṣe tó àti bó ti yẹ. Nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ náà fi síta lọ́jọ́rú ló ti ṣe ní àlàyé wípé àdínkù tó ń bá iná táwọn ń rí gbà láti pín káàkiri àwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí òun ni ó kéré jọjọ. Ìyẹn àwọn iná tí àwọn ń rí gbà láti fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ní iná ọba, láti fún ìpínlẹ̀ Ògùn àti láti fún ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi mọ́ ìpínlẹ̀ Kwara ní iná ọba tó tó àti èyí tó yẹ òun ni àdínkù ti dé bá o. IBDC wọ́n tọrọ àforíjì lọ́wọ́ àwọn oníbàárà wọn lórí iná ọba tó ń ṣe ségesège káàkiri ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí. Iléeṣẹ́ náà wá sọ nínú àtẹ̀jáde tó fi síta wípé àwọn tí ń bá iléeṣẹ́ amúnáwá TCN àti NISO wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ láti wá ojútùú sí nǹkan tó ń ṣokùnfà àdínkù tó ń dé bá iná ọba tí wọ́n ń rí gbà yìí. IBDC wọ́n ní ọwọ́ iná tí àwọn ń rí gbà lásìkò yìí làwọn ń pín fáwọn oníbàárà káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Kwara, ṣùgbọ́n ọwọ́ iná náà ó kéré jọjọ. Iléeṣẹ́ náà ní déédéé làwọn ń pín ọwọ́ iná táwọn ń rí gbà láì fi ọ̀kan ṣègbè tàbí láì fi igbá kan bọ̀ kan nínú bí igbá oko. IBDC wá rọ àwọn oníbàárà wọn láti mú sùúrù díẹ̀ sí fáwọn, pàápàá jùlọ lásìkò ọdún. Ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ṣeé ṣe kẹ́ ẹ má fi iná sọdún. Àwọn iléeṣẹ́ apínnáká ni wọ́n sọ ọ̀rọ̀ náà di mímọ̀.